Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹ̀yin olólùfẹ́ ìfowópamọ́ ṣé dáadáa ní ṣàlàáfíà ni mo bá yín ẹtí mo bá ṣe máa ń ṣe náà ẹ mọ̀ pé mo fẹ́ wá gbé lórí lórí fíìmù tẹ́ máa lọ. Ṣé ti rí onígbèsè? Ẹ tí rí onígbèsè. Wọ́n pé ẹ̀yin kan wà tí rí ẹ̀yin tẹ́ ti rí ẹ lè drop comment ẹ lè drop búyọ̀ ẹ̀yin sínú comment section àbí àwọn kọ̀ọ̀kan tẹ́yìn lérò ní movie ẹ drop ẹ sínú comment section àbí tẹ́ bá ní movie kan tẹ́ fẹ́ kí n lọ wò fún yín ẹ drop ẹ sínú comment section láti movie yẹn máa dẹ̀ lọ wò máa wá ṣàlàyé ẹ̀ fún yín náà ẹ̀yin ti tèmi ẹ̀yin ti yín náà mi ò ní ṣe ẹ̀yin yàtọ̀ sí pé kí n lọ wo múfì kí wá gbé ndébẹ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ ẹ yẹ sọ̀kan lápẹ́ tó ṣẹlẹ̀ nínú onígbèsè fún àwọn òbí tó yẹ pé wọ́n máa lò gba àwọn ọmọ wọn máa lò máa yẹ ẹ wá jókòó kẹ wá kẹ́kọ̀ọ́ ẹ wo ẹ má jẹ́ ká máa sáré ju kádàrá lọ wọn bá tọ́lọ́run bá ti fún wa ẹ jẹ́ ká fi ìtẹ́lọ́rùn ká fi lò ó láyé ká lè gba àwọn ọmọ máa yẹ o cause ẹ̀yin tẹ̀ tí gbogbo ẹ̀yin máa sí lọ àwọn ọmọ yín ló máa jì wọ́n máa sáré kiri wọ́n máa sáré sọ́tún sósì ọ̀dọ̀ babaláwo kan ọ̀dọ̀ pásọ̀ kan ọ̀dọ̀ àfáà kan ló máa lọ kiri ìwà yín ó burú jáì so ní múvì mi àwọn méjì ẹ̀gbọ́n kábíyè ni wọn àbígbàlagbé òun ni ẹ̀gbọ́n àti wọn náà dàgbà òun làbúrò àwọn méjì ti jọ máa rè àbígbàlagbé ó ti bímọ obìnrin ẹyọkan but ìyà tó ń jẹ wọ́n jìyà bí wọ́n jìyà bí àti jẹun gan ó dìwọ́ fún ọwọ́ ò lè jẹun wọ́n ṣáà struggle from one also to the other débi pé mọ̀ pé kò tó ṣe wọ́n kò ṣe naturally cause àwọn bòbí wọ́n ti lo àwọn forefathers wọ́n ti lo gba àwọn ọmọ ayé so gbèsè yẹn òun làwọn ọmọ wa ń sọ gbèsè yẹn ni bàbá wọn sọ gbèsè yẹn ni bàbá wọn sọ so wọ́n sọ gbèsè tó wá di generational curse lé wọn lórí so wọn ò bá àṣìṣe látàárọ̀ di òru kò sí nǹkan kan tó máa wà fún wọn cause ẹ mọ̀ pé kò ṣe lásán náà lóbi tí wọ́n fi lówó mú lọ sẹ́nu eléyìí oògùn tí bá ṣe ń ṣiṣẹ́ báyìí ṣíṣì wọn ò rí tó ṣe ń bọ́ sí ogun kan lọ́ṣẹ́ ń kó sí lọ́ṣẹ́ ń kó sí so wọ́n ṣàwọn struggle ìyá jẹ́ wọ́n gan lórí pé àwọn méjì tún padà lọ ṣiṣẹ́ bí àwọn búkà yẹn àwọn méjì tún lọ ṣiṣẹ́ bẹ̀ oúnjẹ tó bá jẹ kù báyìí wọ́n gbé wá sílé àwọn tìyàwó àtàwọn ọmọ ọba àwọn àjọ jẹ́ ìgbà tí àbíbàlà gbé èrò lé sùn landlord ó dẹ ìwọ̀n àtìyàwó ẹ̀hà tọmọ ó dà síta mo ò ní choice láti lọ sọ́dọ̀ àbúrò ìdàgbà fún àbúrò tí bímọ ní kọ́ṣẹ́ níyàwó bàtà wà pé bí gbogbo tó ń jẹ àwọn yìí àwọn òde jókòó tẹ̀tẹ̀rẹ̀ káwọn lọ ṣe ìwádìí sí pé kí ló wá ń ṣe àwọn bóyá nǹkan táwọn bá lè ṣe bá jẹ́ bóyá bí àdúrà báyìí pé bóyá máa gbẹ̀gbẹ̀ tí wọ́n lè mọ nǹkan tó ń ṣe wọn wọ́n ṣàlọ́ sọ́dọ̀ babaláwo ló wá ṣàlàyé fún wọn pé àwọn òbí ní àwọn bàbá ní wọ́n sì lè gbá ní máa yé wọ́n wá ṣòro àwọn bàbá wọn pé torí pé girlfriend the forefathers wọn girlfriend ni ó kọ̀ wọ́n sílẹ̀ ó tẹ̀lé olówó lọ sọ àwọn náà wà lọ ṣògùn owó pé ok èmi náà mo fẹ́ fi ṣe pépé dẹ̀ fún ọmọ yìí tí wọ́n pè ok kọ́ta máa ṣe ní pé a máa yá yín lówó ni owó àwọn tó yẹ káwọn ọmọ yín kọ́ ní àmàpò fún ẹ̀yin màmá jayé tí bàbá ṣe gbé ohun wọn làwọn náà bá ń ṣe ọ̀tọ̀ ní tẹ́pẹ́ ṣe ló ń gbọ́ wọn nìkejì nínú gbogbo abúlé nígbà so gbà pé wá rí pẹ̀sìmá yẹn fún wọn ní pé obìnrin kan fi sí abẹ́ pílò wọn máa lálàá sọ àlẹ́ káwọn méjì wá ní ọwá lọ́rọ̀ fún bàbá pé kọ́kọ́ dáadáa làwọn ọmọ bàbá ní kò sí solution sí o solution kan ṣó tó wà ní pé èèyàn kan gbọ́dọ̀ kù èèyàn kan á fi òmù á fi san gbèsè yẹn sódà yìí kan á lè máa rí ayé gbé á lè rí owó pé a ní ọ̀la everything máa wà lókè pé gbogbo ìlú ti ṣẹlẹ̀ yẹn so àwọn méjì àwọn arún ronú ẹ̀rọ gbogbo sọ fún àwọn méjì wọn ní ìfẹ́ràn wọn ìfẹ́ràn àbíṣẹ́rí dr dúlẹ̀ mi náà máa fún ìfún partner wọn ṣàlàyé fún ìyàwó wọn ẹnìyàn ara obìnrin àní ara rẹ̀ kí máa ń balẹ̀ wọ́n ti sọ pé wo tẹ́gbẹ́ wa lọ ṣe kí nìkan kìnnì kan wọ́n lè wá padà nù ìkejì náà sáà wọ́n pàbó bá ṣe kí nìkan wọ́n lè wá padà nù ṣé wọ́n ti ń twist orí wọn báyìí but nǹkan tí mo nífẹ̀ẹ́ nípa wọn ni pé àwọn méjì ò gbọ́ ọkọ̀ sí ìyàwó wọn sọ ìrìnàjò kọ́wọ́ ìyàwó wọn tó kó sí wọn lórí àwọn méjì ṣáà máa ń ronú ìgbà tó wáyá wá di ìjà náà ẹ̀mọ̀ káàrọ̀ obìnrin a lè dúró níbi kan ṣe fọ̀ lọ́ǹgì náà àwọn méjì wọ́n ṣàjọjà wọ́n bóra wọn ìyẹn ọkọ àbúrò àti ọkọ ọ̀gbọ́n ẹ̀dẹ̀mọ̀ pé àwọn ìgbọ́n ló ní accommodation issue sọ wá kó bọ́ta wá kó lọ sí one building one completed building ibẹ̀ wọn wá kó lọ sí wọn wá ṣe ayé wọn lọ àbúrò gan ní ìjà sọpọ̀ ẹ má bọ́ nílé ẹ má bínú kíní kan lọ́ máa fi fẹ́ lé kíní kan bọ̀ ìyàwó náà kí ní rárá ẹ má lọ kíní kan wọ́n ṣàwọn àlùpà kí ni nǹkan táwọn afẹ́ ṣe sí ọ̀rọ̀ yìí gbà wọ́n ní nǹkan máa kú ẹ̀gbọ́n náà pé èèyàn lè jẹ́ kí èèyàn lè pa àbúrò òun nífẹ̀ẹ́ àbúrò nǹkan òun sọ fún mọ́mí pé òun máa tọ́jú àbúrò kíní kan àbúrò náà ló ń pa ẹ̀mí ènìyàn dáadáa ni wọ́n yẹ fẹ́ pé oúnjẹ tó yẹ kó òun jọ máa gbé fún òun kíní kan òun lè jẹ́ kí ẹ̀gbọ́n òun kú kíní kan wọ́n ṣàjọ òun kíní yẹn disturb mọ́ndì ibi tó tún wá ronú tí àbúrò ṣe lọ́kọ̀ òbí wọn ní gbé lọ́gbà
kó tiẹ̀ lọ gba fresh air pé bí àbúrò máa fẹ́ kúrò lọ́pẹ́ tó ṣe wá rí máa kọ́ bí wọ́n náwó bí kan yẹn sí driver tó fẹ́ pa so ó ṣàrẹ́sì o máa yẹn kẹ̀dọ̀ ló jẹ́ bí ẹni tó mú owó bù gidi gan ó ṣàrẹ́sì wọn wọ́n àrẹ́sì bọ̀bọ̀ tó fẹ́ pa honorable wọn gbé police station náà jọ ń fa àbúrò honorable òun ló fẹ́ pa òun kọ́kọ́ báyìí ṣá honorable ṣàwárí ìwọ́dù gáyìn kókó máa wò ó pé ok pé kí ló fẹ́ báyìí wọ́n á ṣàlàyé gbogbo history láìfẹ́ fún báyìí wọ́n fi kó máa wò ó máa fún ní 50 million naira tó ṣe gba 50 million naira báyìí tó máa fi dé lóba ìlógbá pé ẹ̀gbọ́n ó ti pa okùn so ó ti pa rẹ̀ ẹ̀yìn olólùfẹ́ tó ti ń ké tí ẹ̀rọ tó ń parí àjọsọ báyìí kíní kan kìíní kan tó ti ń ké tó ń ṣe nífẹ̀ẹ́ wọn ní ọ tí wọ́n ṣe dá gáyẹn padà pọ̀ ó ṣòfò ní ọ̀rọ̀ tó wọ́n sọ pé àtàìmọ̀ ò tí tó pé kó padà sílé ayé tó ṣe wá sílé ayé nìyẹn ní àbúrò sọ pé àìmọ́ owó tí wọ́n á lẹ̀ ń fọkànbalẹ̀ lọ oúnjẹ wọn mú kíní kan kìíní tó máa sín sílé ayé ṣá àwọn olùṣọ́ ìjà wa enjoy man tó dé àṣìṣàn kò pẹ́ tó yàtọ̀ sí máa yẹn náà ní sickness ọ̀tẹ́ tó wọ́n ti fún níye months tó máa lò nílé ayé tó fún wọn ṣàlùkà fún wọn lọ sí cemetery máa wọn gbé flower lò wọn lọ dúpẹ́ lọ́wọ́ ìkíní pọ̀kẹ́ ẹni pé ó dáa kí wọ́n máa ṣe dáadáa ká ní kò ṣe dáadáa pé wọ́n sì máa yẹn nísìn báwo ni owó ṣe fẹ́ bẹ̀rẹ̀ wọn báwo ni owó ṣe máa tẹ̀ wọ́n lọ́wọ́ bọ́lá pé ó ṣe dáadáa náà ni máa yẹn ṣe wá ṣe sọ pé ó kì í torí pé o save ẹ̀mí yìí máa fún ọ ní ìrora rẹ̀ ẹ̀wọ̀n olólùfẹ́ it is good to be good ẹ náà kí ẹ̀kọ́ tọ́ ìpín èrò pé orí pé ó máa padà ṣe lọ́jọ́ iwájú ni ó lè má get reward ní ẹsẹ̀kẹsẹ̀ but ó dá mi lójú pé for sure ẹ máa padà rí reward yín tó bá dẹ̀ ṣe túnṣe jẹ́ àtúmọ̀ àríwá lọ́jọ́ mi ó dìgbà ó dàbọ̀.